ABISOLA Erujẹjẹ, obìnrin kan bí ẹgbẹ̀rún. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ sinimá yìí èyí tí a pè àkọlé rẹ̀ ní ABISOLA Erujẹjẹ. Àwọn òṣèré tó kópa nínú sinimá yìí ni Bọ́lájí Hakeem, Ayo Olaiya, Feranmi Oyalowo, Wálé Sànúsí, Damilola Oni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ subscribe sórí channel yìí láti lè máa jẹ àǹfààní àwọn sinimá lóríṣiríṣi eléyìí tí ó bá ń lọ lọ́wọ́. Ohun tó ṣẹlẹ̀ nínú sinimá eléyìí ó lágbára. Ó dá lórí àwọn ẹgbẹ́ obìnrin kan tí wọ́n jẹ́ alágbára. Wọ́n kóra wọn jọ nítorí àwọn ọkùnrin eléyìí tó já sí wípé ẹ̀tàn àti irọ́ òun ni wọ́n fi ń bá àwọn obìnrin eléyìí tó bá kó sí wọn lọ́wọ́, òun ni wọ́n fi ń bá wọn lò. Eléyìí ló wá mú kí àwọn ẹgbẹ́ obìnrin yìí kí wọ́n kóra wọn jọ láti lè máa dá sẹ̀ríà fún àwọn ọkùnrin tó ń hu irú ìwà báyìí. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ò tí ì wo sinimá yìí tẹ́lẹ̀, ẹ tètè gbìyànjú kí ẹ̀yin náà lọ wò ó kí ẹ lè mọ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Orí Yoruba Premium Plus òun lẹ́ẹ̀ tí rí sinimá yìí wò. Kò ní jù báyìí lọ, ó dìgbà.